ó ní àwọn ọmọ olówó middle class ìkejì ní middle class wọn ní nǹkan púpọ̀, wọn lówó púpọ̀, ṣùgbọ́n wọ́n ju commoner, wọ́n ju ordinary people tó ń jẹ́ nǹkan kan yẹn lọ. ṣé ọ̀rọ̀ mi yé yín báyìí? Àgbọ́yé. Now àwọn yẹn wọ́n gbọ́ òyìnbó tátàtà, wọ́n gbọ́ òyìnbó díẹ̀díẹ̀, wọ́n gbọ́ ọmọ ìṣe tó yẹ kí èèyàn ṣe láti báyàn sọ̀rọ̀, láti gba nǹkan lọ́wọ́ ìjọba, láwọn ọmọ bó ṣe ń sọ̀rọ̀. Then ó tún kó àwọn kan tá à ń pè ní middle class, middle class làwọn yẹn. Middle class ò lẹ́ni tó kàwé, middle class gbogbo wọn. Then ó tún ṣe kó àwọn tó tún ju oní middle class lọ, àwọn yẹn ní olówó. So àárín wo ni Lugard wá ti yọ? Mo ń bọ̀rọ̀ bọ́ ológo. So Lugard kò ń ṣe ọmọ olówó, ṣùgbọ́n bí ọmọ olówó náà ní ká pè é, because òun ló ń bá wọn wá òwò tó bá fẹ́ tajà, á lóun lè bá wọn lọ sílùú ibì kan pé bó ṣe rápálá dé Nàìjíríà nìyẹn. Ìgbà tó dẹ̀ débẹ̀ ó rí i pé àwọn aráàlú yìí wọ́n yàtọ̀ síra wọn, but àwọn tó lówó jù ni àwọn tó wà ní south west. Àwọn tó lówó nìyẹn, wọ́n lómi, wọ́n dẹ̀ ní nǹkan ọrọ̀ ajé, wọ́n ní gold, wọ́n ní kòkó, wọ́n ní gbogbo nǹkan táyé ń fẹ́. Kò tí ì sílùú kan tó ní nǹkan tí àwa Yorùbá tó bá dé ìlú Yorùbá, ìlú míì máa ń gbàgbé orúkọ bẹ́ẹ̀, omi gbóná a máa jáde lọ́wọ́ òsì, omi tútù. Ondo State. Ondo State lọ́dọ̀ àpò. Mo ti dé gbogbo bẹ̀rẹ̀ omi gbogbo wọn ò tí ì rírọ ẹ̀ rí. So it's wonders fáwọn ìbò. Báwo ni ìlú kan ṣe máa wà tó yẹ pé omi ibì kan, nǹkan kan náà ni ìdì kan náà ni o, kò ṣe pé eléyìí yàtọ̀, ibì kan náà ni gbogbo omi yẹn ti wá o, ibì kan gbígbóná, ibì kan tó tútù, wọn ò tí ì rírọ ẹ̀ rí. Ìyẹn nìkan ó fún Yorùbá ní owó rẹpẹtẹ. Tó bá jẹ́ káwọn èèyàn máa kọ́ wá, àwọn ìbò wọ́n máa wá bẹ́ẹ̀ ni pé irú ìlú wo rèé. Ìyẹn number one. Apart from omi gbóná, omi tútù, ní Èkó ní omi ọ̀sà àti omi òkun tí wọ́n ti pàdé, wọn ò dẹ̀ yọra wọn lẹ́nu. Kò tí ì sírú ẹ̀ ní gbogbo ìlú ayé. Omi òkun àti omi ọ̀sà, èmi débẹ̀ gbà tí mo wà kékeré, máa ń lọ sókun. Ó ní mo sọ pé orí bíríìjì tá à ń gùn gbà yẹn, a máa ń fẹsẹ̀ rìn lọ sókun ni. Kí ni ẹ̀? What's that? Excuse me o. Bóyá ẹnìkan fẹ́ wọlé, tàbí ẹnìkan wà ní kó má jẹ́ pé kí ni ẹ̀.